ọkùnrin pásítọ̀ ìjọ Lost Mercy Church kan tó wà ní ìpínlẹ̀ Èkó, Prophet Anayo Chukwurube, ó mà ti di arọ òjijì tí kò lè dárìn tó ń fi kẹ̀kẹ́ rìn báyìí o, pẹ̀lú bí ọ̀kan lára àwọn tó gbá àdúrà lọ sọ́dọ̀ ẹ̀, Solomon Apanu, ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years of age, bó ṣe lọ lù nílùkulù tó sì lù títí tó fi kan ní ẹsẹ̀ méjèèjì àti egungun ẹ̀yìn, èyí tó sọ arọ òjijì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé olú ilé ìjọsìn Lost Chosen táwọn ọmọ ìjọ Ìgbò ń lọ jù wà lágbègbè Ṣàtẹ̀dó ní ọ̀nà Sùúrùlérè nípínlẹ̀ Èkó. Ó ní Wolii Anayo Chukwurube ni ló ti jẹ́ pásítọ̀, tí wọ́n sì ní yàtọ̀ sí pé ó jẹ́ pásítọ̀, ọkùnrin náà sí ṣọ́ọ̀bù tó ti ń ṣe bàtà fún àwọn èèyàn síwájú ṣọ́ọ̀ṣì Lost Chosen. A gbọ́ pé ọkùnrin ní ẹ̀bùn ríran tó sì máa ń ríran fún àwọn èèyàn tí yóò sọ ohun tí yóò ṣẹlẹ̀ sí wọn àti ohun tí wọn yóò ṣe táyé wọn yóò fi dára. Àsìkò kan wà tí wọ́n ní Solomon Apanu tó wá àdúrà lọ sí ọ̀dọ̀ Wolii Anayo Chukwurube, tí ó sì ní wòlíì náà ríran sí pé iṣẹ́ ẹ̀ kò lọ déédé àti pé àwọn nǹkan tó fà á tí iṣẹ́ ò fi lọ déédé rèé. Wọ́n ní Wolii Anayo Chukwurube sọ fún Solomon pé kó ra àgbọn àti ọtí ìyún dry gin kó ń bá gbàdúrà sí kó sì fi wẹ̀. Lẹ́yìn èyí yóò rí iṣẹ́ ìyanu tí iṣẹ́ yóò sì yí padà tó yóò máa wọlé. Lẹ́yìn tí wọ́n ní Wolii Anayo Chukwurube tó ṣiṣẹ́ àdúrà yìí fún Solomon tó fi àgbọn àti ọtí wẹ̀, wọ́n mà nílé ayé yí padà tí iṣẹ́ ń lọ sókè tó ti ń wọlé. Lẹ́yìn rẹ̀ ni wọ́n ní Wolii Anayo Chukwurube tó pe Solomon tó sì ríran pé ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ obìnrin yóò kú ní oṣù kìíní ọdún yìí àti pé ó nílò láti mú àwọn owó kan wá kó n fi gbàdúrà rà padà tìtú sílẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ kó má bàa kú. Nítorí pé Solomon mọ̀ pé àsọtẹ́lẹ̀ ọkùnrin máa ń ṣiṣẹ́, tí ó sì fẹ́ kí àsọtẹ́lẹ̀ ilé ṣiṣẹ́ lórí ẹ̀gbọ́n ẹ̀ pàápàá ńgbà tí kò lówó tí Wolii Anayo Chukwurube béèrè, ìyẹn ló jẹ́ kó mú àdá tó sì lọ ká ọkùnrin náà mọ́ ṣọ́ọ̀ṣì Lost Chosen tó lù ú nílùkulù tó fi àdá ṣá gbogbo ẹsẹ̀ tó sì tó kàn ní egungun ẹ̀yìn. Níṣe ni Wolii Anayo Chukwurube ló ti di arọ báyìí o, tí ò lè dárìn mọ́, tó sì jẹ́ pé kẹ̀kẹ́ ni wọ́n fi ń tì kiri. Ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n fojú Solomon ba ilé ẹjọ́ májísírèètì ìlú Sọlọ ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí ilé ẹjọ́ sún ọjọ́ ìdájọ́ sí ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún yìí 23rd of May 2023, lẹ́yìn tí wọ́n bá láwọn bá gba ìmọ̀ràn lọ́dọ̀ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí ìwà ọ̀daràn ìyẹn DPP.